wàhálà rẹpẹtẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nǹkan kò ṣẹnu rárá o láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè àti ọkùnrin olóṣèlú ní Gbóyèga Isiaka Oyètọ́lá tó ti gbà kan darí ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí gómìnà. Níṣe ni gómìnà Nùdíìnì Adémọ́lá Adélékè ń lọ ọgùn tuntun báyìí lórí Twitter ìyẹn X Media tó ní kí ààrẹ Bọ́lá Tinubu gba òun o kí àwọn Nàìjíríà náà ó dìde sí ọ̀rọ̀ òun nítorí Gbóyèga Oyètọ́lá fẹ́ ba nǹkan jẹ́ mọ́ òun lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Báwo ló ṣe sọ ọ́? Ó ní ohun ìbànújẹ́ ńlá ni o bí mo ṣe fẹ́ fi tó ààrẹ àti ẹ̀yàn ọmọ Nàìjíríà létí wípé ọ̀gbẹ́ni Gbóyèga Oyètọ́lá ṣetán báyìí láti dá rúkèrúdò sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ lónìí Monday ọjọ́ Ajé níṣe ni arákùnrin ń lo ọ̀nà àìlẹ́tọ̀ọ́ láti fi pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti máa ṣe àwọn ohun tí kò bófin mu ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí tí ó jẹ́ ìbátan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni tí ṣe ààrẹ Nàìjíríà. Mo láti ké gbàjarè síta o kí wọ́n tó ṣe àwọn èèyàn Ọ̀ṣun níjàmbá pẹ̀lú ìgbésẹ̀ tí mínísítà tó lo orúkọ ààrẹ tó tún lo àwọn ẹ̀ṣọ́ elétò ààbò lọ́nà tí kò bófin mu ń gbé.